A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àrígbámú ìròyìn àkọ́kọ́ ni a rí nínú ìwé ìròyìn Punch tí wọ́n pe àkọlé rẹ̀ ní Báǹkì Àgbà Onídàrúdàpọ̀ Central Bank of Confusion. Ọjọ́ Ẹtì àná ni Báǹkì Àgbà CBN dá ìdàrúdàpọ̀ yìí sílẹ̀ láàrin àwọn ará ìlú nígbà tí wọ́n pàṣẹ ìṣinilọ́kàn lórí ìdápadà 500 àti ẹgbẹ̀rún owó àtijọ́. Àṣẹ aṣinilọ́kàn yìí wáyé látàrí ìkéde tí ó tẹ àwọn akọ̀ròyìn lọ́wọ́ tí a mọ̀ sí anonymous briefing. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ àgbà CBN ni a gbọ́ wípé ó fi ìkéde yìí ránṣẹ́ sí àwọn ilé ìfowópamọ́ láàrin wákàtí 6. Àárọ̀ ọjọ́ Ẹtì ni ọ̀kan lára àwọn òṣìṣẹ́ àgbà CBN tí kò dárúkọ ara rẹ̀ bá akọ̀ròyìn Punch sọ̀rọ̀ wípé àṣẹ ti lọ sí ọ̀dọ̀ àwọn ilé ìfowópamọ́ láti bẹ̀rẹ̀ sí gba owó ọ̀hún padà, ní èyí tí ó mú ìkéde ìdápadà owó ọ̀hún wáyé ní ọ̀sán àná. Lẹ́yìn wákàtí díẹ̀ ni Báǹkì Àgbà CBN fi ìkéde mìíràn ránṣẹ́ sí ará ìlú, ní èyí tí ó tako ọ̀rọ̀ ìṣáájú. Síwájú ìdàrúdàpọ̀ yìí, àwọn ilé ìfowópamọ́ bíi UBA, GTB, First Bank àti Ecobank ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn oníbàárà wọn wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí kó owó àtijọ́ náà padà. Ní pàápàá jùlọ, àwọn yóò ṣí ilé-iṣẹ́ wọn ní ọjọ́ Àbámẹ́ta àti ọjọ́ Àìkú fún ìdápadà owó náà. Ìròyìn yìí gùn ju okùn ṣòkòtò lọ, ẹ lọ ka àkàgbádùn rẹ̀ nínú ìwé ìròyìn Punch. Agbẹnusọ fún ìpolongo ìdìbò ààrẹ lábẹ́ òṣèlú All Progressives Congress (APC-PCC) Festus Keyamo, tí í ṣe àgbà amòfin, sọ wípé òun ṣe lòdì sí ìkéde ààrẹ lórí àtúnṣe owó náírà. Keyamo sọ wípé ó ṣeé ṣe kí ààrẹ máa tẹ̀lé ìmọ̀ràn òdì látẹnu àwọn ìsọ̀mọ̀gbé rẹ̀ lẹ́yìn tí ilé-ẹjọ́ gíga ti dá ẹjọ́. Amòfin àgbà náà sọ ọ̀rọ̀ wọ̀nyí lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels TV ní àná ọjọ́ Ẹtì. Ó tẹ̀síwájú wípé òun kò mọ àwọn tí ó fún ààrẹ ní ìmọ̀ràn, ṣùgbọ́n ààrẹ kò ní lọ́kàn láti da ìdájọ́ ilé-ẹjọ́ gíga rú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post. Wàhálà tuntun bẹ́ sílẹ̀ lánàá òde yìí ní àwọn ìpínlẹ̀ bíi Ògùn, Rivers àti Èkó látàrí àìrí owó tuntun gbà, ní èyí tí ó fa kí ènìyàn 2 gbẹ́mìí mì ní Mòwe Ìbàfọ̀ lágbègbè Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn. Ọ̀pọ̀lọpọ̀ sì fi ara pa yánnayànna nígbà tí àwọn agbófinró ń gbìyànjú láti pẹ̀tù sí wàhálà náà. Pabambarì rẹ̀ ni ìdàrúdàpọ̀ tí ó ṣẹlẹ̀ ní ẹ̀ka Báǹkì Àgbà CBN tí ó wà ní agbègbè Kàkáwà lÉkòó, níbi tí ogunlọ́gọ̀ èrò ti ya sí àbáwọlé báǹkì náà láti dá owó àtijọ́ wọn padà. Wàhálà yìí túbọ̀ peléke sí i nígbà tí CBN jáde láti ṣe lòdì sí àṣẹ àti dá owó àtijọ́ ọ̀hún padà. Àkàgbádùn ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.